ẹni wọ́n ṣe pè fún nílé olú àbá ya fọ́tò olú yóò délé yóò lè bá ìpè ilé mi. aláàdá kìtàrà fi ṣe ìṣàyẹ̀fọ́nà. ìgbà tí fọ́tò kó bá mi ọlọ́run lọ́ba ìfọ́tò ti kó bá àwọn èèyàn dé. fọ́tò kí fọ́tò kò lè yà fún ọmọ ìyá kí fọ́tò wọ ẹ̀ mọ̀ ìyá kí lọ́dọ̀ tani. àbá àṣẹ ní kò bálájú wá wọlé kíkẹ́ kúkúrú. àyà kọ́mọ́ ńlá. àbá Haruna Rashid tó jẹ́ àpàṣẹ mùsùlùmí tó jẹ́ pírẹsidẹ́ntì ìjọ náà. ọ̀wà ni má àṣìwákọ̀ ní ilé ìgbà wa àhápù àǹtù wákò hípò àǹtù sí ni. ìjà náà tẹ́wọ́ ti fẹ́ bá wà bá yìí pàdé. mo ti fẹ́ kọ́ sọ̀rọ̀ fún mi tí mo nígbàgbé. yìí ti ń tẹ̀nà pé mo fẹ́ bá wà bá yìí pàdé. yìí sì ń fẹ́ kọ́ sọ̀rọ̀ fún mi. Sheikh Abdulrazaq bá sọ kólóhùn tó tóbi yìí. Kọ̀wá kọ́mọ́ wá. Olùyá Amirul Mu'minin. Ìwà pàṣẹ mùmìnì. Inna Allaha anzalaka manzilata Abi Bakr Siddiq. Lọ́mọ ìwà pàṣẹ. Wọ́n dìbò yàn ọ́ ni o, wọ́n yàn ọ́ síbẹ̀ náà ni o. Lọ́mọ pé ọwà ní kò sí ní Abubakar. Wáyé kìlú kùnmíńtà sílìkọ̀. Ọba tó ní ọyún fẹ́ òdodo lọ́dọ̀ rẹ̀ nítorí pé Abubakar Siddiq ni wọ́n pè é. Ọlọ́run tó dá ọbẹ̀ ní fẹ́ òdodo lọ́dọ̀ rẹ̀. Wa anzalaka manzilata al-Faruq. Ipò tó wà yóò sẹ́yìn náà lọ́dún náà ti di apàṣẹ fún mi nírí o. Ipò yàrá wa yìí. Wọ́n yẹ tuntun min al-farqa bayna al-haqq wal-batil. Ọlọ́run fẹ́ lọ́dọ̀ rẹ̀ bó lọ́sọ̀ọ̀sọ̀ fún yà láàrin ẹ̀rọ àtòdodo láàrin ìbàjẹ́ àti gbogbo aburú yòókù. وأنزلك منزلة عثمان. يقول ده ويقول سيدنا عثمان لهم بيوسي. إياكم الله. ويطلب منك الحياة والسخاء. سيدنا عثمان أن يولد تيني ولا رسيني. أنا تي لا ده ولا. ما شاء الله. وأنزلك منزلة علي بن أبي طالب. يقول أبو طالب علي بن أبي طالب لهم بيوسي. الله. ويطلب منك الحلم والعلم. Ọlọ́run fẹ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àti bárádà. Fẹlẹ́ tẹ̀gì tẹ́rà fi ṣe ìṣàyẹ̀ fún ẹ. Abáńtà tó wí délẹ̀. Haruna Rashid dákẹ́ ó ti rí. Yé ti táwọn ọlá àti wò ti rí lónìí. Ọba kan fẹ́ wọ́n kọ̀ wá sígbà náà ni wọ́n láwọn wọ́n lórí pọ̀. Wọ́n pẹ́ lóde wọ́n ti sáyé kó bẹ̀. Kò sí gbàgbẹ́ ní àbá ni wọ́n bẹ̀rù. Ilé ìlọ́wà. Èsì lóyún bó ti yẹ kó rí náà nù. Wọ́n bá rẹ̀ wọ̀ ọlọ́run bá ọyẹ wọ́n bẹ̀rù ẹ̀yìn ìbísí ọlọ́run. Fàáṣù ni mẹ́rí ìbìrì fàájì ìjọba. Ẹni yóò tí wọ́n bá máa wá bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀. Wallahi gbogbo àwọn táwọn bá ṣe nínú àwọn tí wọ́n ṣèjọba. Báńtí ń fẹ́ràn ara wa làwọn bẹ̀rù wa. Nítorí pé bọ́bá ti kàn wá sí àwọn ibi tí ó yà sí. Allahu Akbar. Wọ́n lè máa retí ẹ̀yìn nígbà ní ẹ̀kọ́ ní ewu. Gbogbo àwọn aláìgbà ní Adébọ́lá yìí wọ́n bẹ̀rù wa. Fẹlẹ́ tẹ̀gì tẹ́rà fi ìṣàyẹ̀ fún ẹ. Fàáṣù ni mẹ́rí ìbìrì fàájì ìjọba. Wọ́n ní Haruna Rashid jọ́nà. Ó dé ní kodò, ọwọ́ akẹ́lẹ́ òkè, ọwọ́ ń dàpọ̀ wà fà. Kẹ́yìfà lé àná àmàlà ní sílíkì. Bó ni wọ́n ti ṣe é tí wọ́n èyí sẹ́ òdodo tó wúyẹ bó ni wọ́n ṣe ṣe. Masha Allah. Àbá ní kò lè. Táàlà àdàkà àjíyò. Ìwọ́n tá a gbé sí president. Ìwọ́n tá a gbé sí gómìnà. Ìwọ́n commissioner. Local government ìwọ́n mú lọ́wọ́ ni. Wọ́n lè mọ́ra rẹ̀ ló sì fẹ́. Láti tàbí àmírì. Èsà pàṣẹ. Kùrìrà rẹ̀ ló sì fẹ́ tọ́ bá tẹ̀sán òdodo pẹ̀lú wọn. Ẹ̀jẹ̀ kan wá. Wà á ń ta alámà àdàkà fàkíyò. Lọ́ọ̀lì ẹ̀kú máa gbé tálíkà ní ọ́. Wọ́n fowó wọn sọlá. Wọ́n jẹ́ kó wọn lóbi wa wá jẹ́ pé kò sí tó lówó tó gómìnà wa. Wọ́n jẹ́ kó ọmọ wa kú bàálù tí kò tẹ́lẹ̀ kan tó débẹ̀. Kí wọ́n fi wá kí wọ́n lówó ju gbogbo wọn lọ. Táàlà àdàkà fàkíyò. Láti tàbí balẹ̀. Lọ́ọ̀dẹ àrẹ tálíkà má lè ra àrẹ lọ́lọ́wọ́. Wọ́n sì fi bùbá kọ́ wá gbádá ní wọ́n fi tàn wọ́n jẹ. Ẹlòmí ọwọ́ bùbá kò ní wà gbára wọn ká ẹ̀mí kọ́lá yé sá. Àbá ó sì wọ́n di owó bílíọ̀nù sí. Fọlá tẹ̀gì tẹ́rà fi ṣe ìṣàyẹ̀ fún ẹ. Tí ọmọ ṣẹlẹ̀ láyé wa yìí ni. Fàáṣù ni mẹ́rí ìbìrì fàájì ìjọba. Dákùnrin ọmọ. Akramakumullah. Wà táyà
lásìkò àbí hóòmì àǹtà ìjọ tó bá ti gba dúkìá àwọn sọ́dọ̀ lórí rà rẹ gẹ́gẹ́ bí ẹrú o ti kú ọlọ́mọlúwàbí èèyàn ìwà ló fẹ́ra rẹ padà tó ti di ọmọlúwàbí èèyàn nítorí pé dúkìá wọn níbẹ̀ lọ́dọ̀ rẹ a sì kí wọn lọ ná wọn nira rẹ nígbà tí wọn lọ dá ní gbogbo wọn lọ́nà òlu wọn. Haruna Rashidi dákẹ́ ọ̀dákẹ́ ẹ dákẹ́ jama báwa bá ti báwọn ó tọ̀ mí pé kìí sáwọn tó ń jẹ́ ń jọba làbá sọ̀rọ̀. Kẹrọmọ kọmọ wá. Àmọ́kàdùn kọ́ wọ́n máa wò káàkiri àgbáyé rà yìí. Naam. Pé kí n bọ wọ́n ti ṣe léyìí wá ní lókè òyìnbí. Bàbá wa ni wọ́n mọ kàbá ń bẹ́ ń jòkó. Bàálà Bàkà máa ń mọ kí òyìn bẹ́ ń jòkó. Ẹ̀yà kọ́mọ wá. Àwọn ọmọ yìí ṣe ilẹ̀ bẹ́ ń jòkó. Ìmọ̀ àbàbìnrin tí ìfúnná gbà wọ́n láti bẹ́ ń jòkó lẹ̀. Àlífà ti bàbá àlífà bàbá wa Muslim Billah. Masha Allah. Ọmọ mufti bẹ́ ń jòkó lókè òyìn mẹ́mẹ́. Masha Allah. Haruna Rashidi wa dé gbogbo ọ̀dàkẹ́ lọ. Ọ̀wani wàkẹ́ ìbàlí láti wò fọ́ọ̀mù ìka bẹ́ẹ̀ náà láti wọ̀lú báàtò. Ìwọ ló ní bí mo bá fẹ́ ṣèjọba tí wọ́n sọ sẹ́yìn náà Umaru. Gẹ́gẹ́ bí àyè tí Umaru wà àtòkọ tí Umaru jẹ́ gbà tí ń jẹ́ apàṣẹ. Allahu akbar. Àmín. Mo ní ọgbọ́dọ̀ lè sọ pé láàrin ìbàjẹ́ àti òdodo. Ọ̀wani àǹtàjẹ́ alànàṣà aláàtàlá àti àsìnáàfin. Ìwọ tó ń ṣèjọba lé wa lórí lọ pé èèyàn sọ́nà mẹ́ta. Naam. Pé àwọn èèyàn sọ́nà mélòó. Ọ̀nà mẹ́ta. Wọ́n ní sinfun akbaru minka wa sinfun asgaru minka wa sinfun mithlu. Allahu akbar. Lọ́lẹ̀ yẹn máa gbé àwọn agbá kan nínú àwọn èèyàn fi wọ́n sí kò wọ́n jù mí lọ. Àwọn kan bẹ wọ́n kéré sí ọ. Àwọn kan bẹ wọ́n jẹ́ níbi ẹgbẹ́ rẹ̀. Àwọn tó ṣèjọba láwọn èèyàn lórí lọ́mọ bẹ́ẹ̀. فلا تجدر في شيء سيبنى. أول فاجعل كبير المسلمين عندك والدا. الله. أنا أقول لك النبي محمد صلى الله عليه وسلم. أول فاجعل كبير المسلمين عندك والدا. lọ́ọ̀lì ẹsẹ̀ ẹni tó bá dàgbà nínú mùsùlùmí àwọn tó ń ṣèjọba lé lórí lọ́ọ̀lì wọn bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Masha Allah. Anta ja'ala kabira al-muslimina indaka walida. Ẹ̀yin tí ń ṣèjọba lé wa lórí ẹ̀rí àwọn arúgbó ẹ̀rí àwọn àgbàlagbà bíi kẹ́yìn náà lárúgbó. Ẹ̀rí wọn rí pé wọ́n bí ẹ má làálà sí àwọn àgbàlagbà. Gbogbo àwọn tó ń ṣèjọba rí tí wọ́n tí ó kọ́ wọn parẹ́ wọ́n máa ya àwọn àgbàlagbà fàgbàlagbà ni. Wọ́n máa ya arúgbó. Ó dà àwọn kan kọ́lé arúgbó. Ẹ máa kí àwọn arúgbó. Ẹ máa fọ àwọn arúgbó nìkan. Ẹ ṣàánú àwọn arúgbó. Gbogbo àwọn tí ń tàn níjà lónìí tí mo sọ lọ́dọ̀ fún yín wọ́n retí ìṣubú yín ni. Wọ́n retí pé kọ́lọ́ wọn pàdù káwọn padà lẹ́yìn yín ni. Ìmọ̀ náà wọ́n yẹ ẹni gbọ́. Bàbá yìí. فلا تجدر في شيء سيبنى. Bọ́lá máa gbọ́ náà. Àwọn kan wọ́n ti ṣe ìjọba wọn rìtáyà. Tẹ bá débi tí wọ́n ti táwọn rìtáyà ti gbowó. Àbí wọ́n ní wọ́n wá tó wọ́n ní wọ́n sọ bí ti fọ́ọ̀mù kan wọ́n ṣe ẹwà ní bàbá àgbàlagbà míì. Ẹni ìyá àgbàlagbà míì. Lásìkò cashless. Mo sun kúkú báńkì lọ́jọ́ kan. A tòtòtò ká tó rí mi wọlé. Èmi ò sùn kí ẹ̀fẹ́ kówó mọ kẹfẹ́ tí mo fẹ́ sáyẹn ìwé fọ́ọ̀mù kan ní asátòtòtò títà wá wọlé. Ìyá àgbàlagbà kan. Àgbàlagbà. Ọwọ́ àtòtòtò níta. Ọwọ́ ọ̀nà lẹ́nu báńkì òtútù. Ọwọ́ adéwájú níbi tí ó ti gbowó. Ọ̀nà àwọn ìṣẹ́ wọn ní màmá ẹ̀ẹ́dẹ̀ gbàdí 5,000 lọ. La ilaha illallah. Ìyá ń ṣe bu ẹkún. Ìyá ń ṣe bu ẹkún. Mo wó ara mi, mo wó lọ́wọ́. Bàbá yìí, mo wó ara mi lówó lọ́wọ́. Tí bá ń tẹ̀lé àṣìwà, mo bá jáde ìlérí wọlé mọ́ pẹ̀lú. Ọjọ́ náà tó wá dé lọ́jí mọ̀. O sì gbọ́ ẹgbẹ́ kan méjì lérò lójú mi. Màmá ẹ̀ẹ́dẹ̀ gbàdí 5,000 lọ. Ìyá tó ní tí ó gbà nù ọ́. Ká tó wá sọ àwọn ìyá wa kan tí wọ́n ní tí wọ́n gbà. Ẹ̀yin lọ́sẹ̀lú wọ́n ní 1 bílíọ̀nù 5 bílíọ̀nù wọ Kwara
wọ́n wá ròyìn tírélà rẹ̀ sì tán wọlé àwọn kan wọ́n ń gba gbogbo kọ̀ọ̀kan ẹni ọba jẹ́ àgbẹ̀ ẹgbẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ àgbẹ̀ ẹgbẹ́ APC tí àwọn kan bá gba gbogbo kan tí wọ́n bá gba àpò kan kókó ọmọ rẹ tó bá gba ọ̀nà wo ni wọ́n lè gbà. táwọn kan gba wọ́n gba gbogbo kan nínú táàjọ lẹ́tọ̀ọ́ sí ẹ wá pé ẹ̀yin làgbẹ̀ ẹgbẹ́ kò tí ẹ fẹ́ lù mí àpò ẹ̀ lọ́wọ́ wọlé tiẹ̀ ìyàwó ọmọ tẹ̀ lájọ jẹ́ ọ̀nà wo ni wọ́n lè gbà. Sẹ́ni bẹ́ẹ̀ mi ẹ̀ ṣe tẹ̀lé mi ọ̀dẹ̀ mi ẹ̀ sábà ní wọ́n ṣe pé. Àmọ́ mo ṣe pé àwọn ẹ̀wọ̀n ń sáámi sẹ́ni bẹ́ẹ̀ ti provoke àwọn èèyàn. Wàlá tó ìdánwò àfi ṣe ìṣàyẹ̀wò náà. Wọ́n ń sọ ní mẹ́rin ilé ìfọ́ni ìjọba. Ọwọ́ nílẹ̀ ìrẹ́ àpàṣẹ mú mi ní. Adé ó ṣe àgbàlagbà ọmọ bíi bàbá rẹ̀. Ọmọ ni wọ́n àwùsàn tó mú àkàn. Ẹni ó ṣe déédéé ajé ṣe déédéé ẹgbẹ́ rẹ̀ nínú wọn mú bí ọmọ ìyá rẹ̀ mú bí bírọ́dà rẹ̀. Wọ́n àsìkárù mú wá dáadáa. Wọ́n àsìkárù mú wá dáadáa. Yàtọ̀ ìdí àsìkárù mú wá dáadáa. Ẹni ó bá kéré lu wọn sí bí ọmọ rẹ̀. Irú ìyàtọ̀ ọ̀jọ́ jẹ ìyá rẹ̀ mọ̀jọ́ jẹ arúgbó. Irú ìyàtọ̀ ọ̀jọ́ jẹ bọ̀dá rẹ̀ mọ̀jọ́ jẹ àwọn ẹgbẹ́ rẹ̀ nínú wọn. Irú ìyàtọ̀ wọn náà lè fi jẹ́ ọmọ rẹ̀ má fi jẹ́ ọmọ ọlọ́mọ. Àwọn ọ̀rọ̀ ṣe tó ń fẹ́ gbọ́ wá sí tó wọ̀n tàbí àwọn tí wọ́n lónìí tó fẹ́ gbọ́ wá sí ẹ̀wù mi tẹ́ yẹ̀yẹ́ dé ẹ̀wù yẹ̀yẹ́ ara yín dé. Gbogbo orílẹ̀-èdè tọrọ kiri ká Nàìjíríà nísìnyí ológun ló gbàjọba àwọn aráàlú máa ń yọ̀. Ẹ̀yin ò tẹ́ ẹ̀dẹ́ kọ̀rọ̀ ni àwọn tí jẹ́ rárá yóò ní wí fún yín bẹ́ẹ̀ bá dé kúrò ayé sọ pé kí wọ́n gbà lọ́wọ́ tí yín náà. Kí wọ́n gbà lọ́wọ́ yín ní sàwọn èèyàn. Àwọn àlọ́ tí wọ́n ti ń gbà lọ́wọ́ wọn kí ló ní wọ́n máa gbà lọ́wọ́ wọn. Ayé padà rí wọn wípé ó dàbí ẹ̀ máa ń jà nílé ẹ̀ bá ti jọ lókè tẹ́ ẹ̀ bá jọ náwó wa ẹ̀ tọ̀ rẹ̀. Àwa tá a lówó wá dàbí ẹran. Wọ́n bá láwọn ìlú kan títọ̀dọ̀ wa ní àyè àwọn òjì ẹ̀ sí títì. Ní Kwara ní àyè àsí títì. Lọ́dún mẹ́rin fi kọjá. Wọ́n bá sí àwọn títì mẹ́rin méjì mẹ́ta láwọn bòmíì. Wọ́n wá sá aráàlú ní lọ́rùn tí wọ́n gàdí dáadáa tọ́ba ti lo ìdílé wọn ni wọ́n bọ̀ wá sí títì. Títì wọlé mọ̀ sábà lọ́rùn nílé. Ebú wà lè ṣe ẹ kàn máa mójútó lásán ni ẹ nílá ilé alámòjútó. Wọ́n wá lè ń pawó 2027 kalẹ̀. Lẹ́nu mi ò bá múra nù ipò ní ìdìgbà náà. Orí pé ìjẹ̀kúnnù yìí pọ̀. Wọ́n ní owó 2027 ní pa kalẹ̀. Ìgbẹ́ mẹ̀kúnnù yìí pọ̀ ó kọjá tẹ́ Yorùbá. Yorùbá ní irú ìgbé táwọn èèyàn ń ṣe báyìí. Olówó ń dolo sisi. Ẹni ó ti ní àwọn akẹ́kọ̀ọ́ tá a máa jẹ lára wọn àwọn ọmọ ìyá wa tó nílé epo. Bàbá ẹnu ní òtó lẹ́ẹ̀kọ́ tí òní táǹkà kan dá tirẹ́là mọ́ báyìí. Ẹnu ní òní dá tirẹ́là mọ́ báyìí omi tẹ́kọ́ lé. Wọ́n wà ní ká ẹ̀rọ náà kan fún mi lẹ́kọ̀ọ́ níjó ní gbogbo ayé gbogbo bẹ́ẹ̀ sọ fún náà. Láti tàwọn bíìgì TFT ní epo rẹ̀ lọ́kọ̀ ní general UIT ìṣú. Wọ́n bá ní bàbá ẹni ìyàtọ̀ fún mi mo fẹ́ ṣe fún sáré nì ní máa ń sáré rọ̀ ní fún mi. Kò sí fún sáré náà lọ́ba ní ẹ̀mọ́ kọ̀wọ̀ yìí lọ́ba ní mo fún mi 30 litre lórí lásìkò yìí ó ti bàbá ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Ọlọ́mọdé àti ìgbìlẹ̀ ó parí. Àmín. Gbogbo onílé polisi bá ti mẹ́nu gíláàsì tí wọ́n wá ń tàbọ̀ lójúmọ́. Bàbá ẹ ti sọ ọmọ nípa àwọn olóògbé sí wòlé. La ilaha illallah. Bí ìbá ẹ bá wọn tó wọ́n ti pọ̀ dáadáa nísìnyí. Ọ̀sẹ̀ ni onílé epo tó lè jìnnà sílẹ̀ mọ́ nísìnyí. Epo díẹ̀ ni wọ́n tà owó sì ti di 1 million lọ́wọ́ àwọn tó ń dẹ́kun. La ilaha illallah. Epo díẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n tà owó sì ti pọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọmọ ògùn ẹ̀kọ́ lówó lọ́nìí. Yìí sọ fọ́ọ̀rọ̀ ẹ̀rọ àbẹ́lẹ̀ ní àbá àwọn kò wó lọ. Wọ́n kò wó lọ. Epo díẹ̀ tí wọ́n bá ti tà owó ti ní ńlá lálẹ̀. Ẹ̀wù ẹ̀ ti
sọ wá dà ẹ wá sọ kálukú lóní béèrè ẹ sọ kálukú dà tọrọ jẹ àpàṣẹ ọ̀rọ̀ rẹ ò ní dàrú o. nígbà tá a gbọ́ wà lẹ́yìn ní à ń sọ̀rọ̀ rẹ púpọ̀ àmọ́ náà ní gbé dáadáa ni Ọlọ́run òní bí wá. Ìgbẹ́ni olè bí ọdún wa kúnlẹ̀ fún ọ kò sí tí wọ́n ń torí ẹ̀ kúnlẹ̀ fígbà yìí ti rí. Wọ́n yà wọ́n nàró báyà ló tẹ̀tọ̀ sí dáadáa ní sọ́dà pẹ̀lẹ́ wọ́n lé wíwẹ̀ ìgbà yóò jẹ́ sallallahu alaihi wasallam. Ẹ dákun jama, èyí tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ jù. Ṣé bàbá ìmáàmù ni wàá pa mí lẹ́kún? Kí ni gánà? Ó ṣe wá jẹ́ pé mùsùlùmí lẹ́yìn tẹ́ ẹ pọ̀ nínú ẹ̀yìn tẹ́ ń darí. Tọ́gbù arúgbó ẹ̀. Sọ̀rọ̀ Ọlọ́run á bá aṣọ fún yín ni abẹ́yìn rẹ̀ múlò. Ẹni ó ké tó fẹ́ràn yín pẹ̀lú. Bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀rún ń múra kò kí ẹ má wọ̀ náà. Ọ̀rẹ́ ìpè ẹ̀sìn bọ̀. Bẹ́ẹ̀ yẹn lọ ẹgbẹ̀rún Mákà ájì kò kí ọmọ wọ̀ náà. Nítorí pé tí Ọlọ́run ọba fi ṣe ìdájọ́ àbòsí kì í sọ̀rọ̀ àtàkà fún ìlà. La ilaha illallah. Àbá yóò gbọ́ bá. Bàbá mi tẹ̀lé yìí. Àkàràmùlà nítorí fi ṣe ìdájọ́ àbòsí. Òun ni bọ́ọ̀lù ọwájọ́ nínú ẹni tó bòsí. Tàwáfù rẹ̀ ọ̀ràn. Lọ́dẹ ẹni tó yàn jẹ ni wọ́n ní ọlọ́dọ̀ọ́rọ̀ àfíríjì lọ́dọ̀ rẹ̀ ní tàbùtàbù. Àwọn àdúgbò ọ̀nù wọn pé nígbà tó ti lọ mọ́tà yìí wọ́n jáde nínú ẹ̀sẹ̀ àwọn òfìríjì ọ̀. Ọ̀rẹ́ àgbómìnà lọ hajj wọ́n máa ń lé àwọn ẹgbẹ́ kó ṣiṣẹ́ lọ́nu wọn bá wá àwọn òfìríjì ọ̀ bọ́lọ̀ bá lọ òfìríjì ọ̀ àwọn òfìríjì ọ̀. Bí pírẹsidẹ́ǹtì wa bá lọ wọ́n lọ kódà kó sí káàbà fún ìgbà tí wọ́n sì fún un lọ. Sọ́mọ Nàìjíríà lè torí di Buhari ni. Bẹ́ẹ̀ àwọn sí káàbà fún ọ. Wọ́n sì tó ju káàbà lọ fún àwọn òfìríjì ọ̀ nítawọ̀ láti òfìríjì ọ̀ lọ́wọ́ lè òfìríjì ọ̀. Àbòsí ẹ̀ ń ṣe fún wa. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ sọ ìwé dídàkudà máa wọn ọmọ lọ́wọ́. A sì ní pé kò sọ́nà mí ìta lè tọ́ ọmọdé wa náà fi lè bá ọjọ́ ọ̀la mu ju tí wọ́n kàwé lọ. Èrí yìí wá fún débi pé àwọn olùdíje mínísítà ti sọ pé káwọn ọmọ lọ fi sí ọwọ́ kù. Àárọ̀ náà sí ọwọ́ lẹ̀ ká tó ní wọ́n kàwé. Ta ló sì sí ọwọ́ tẹ̀yìn ìdílé rẹ̀ wò? Ẹ wá ní kọ́ ọmọ tání kọ́ ọmọ lọ fi sí ọwọ́ kù. Ọmọ yìí mi ò sì ní ìjáde lè fi tẹ̀lé fi síbi iṣẹ́. Ọmọ tẹ̀ jáde sùkúù lówó ṣe ń gbowó kò ní. Àbá kí ló dé ìbẹ̀rù Ọlọ́run báyìí? Kí ló dé àpáyọ̀ Ọlọ́run? Kálukú lọ́mọ pé gbogbo ẹni tí máa ń jẹ́ agbófinró téèyàn bá ń tàn mú yóò ṣiṣẹ́ dáadáa. Àwọn ọlọ́pàá tẹ ẹ̀kọ́ sọ́dọ̀ yìí máa ń tẹ̀ fún wọn. Ẹ máa tẹ̀ fún tọ́jú àwọn ọlọ́pàá tẹ̀ èyí tí yóò máa ju ọkọ̀ yẹn máa tẹ̀ fún. Ẹ ti mọ̀ pé owó tí nígbà lóòótọ́ náà lè sọ yìí dáadáa. Ẹ wá bá ọmọ ìyá wa yòókù rẹ̀ ẹ sọ sẹ́ iṣẹ́ ọlọ́pàá wá di iṣẹ́ ó kó di iṣẹ́ àbá. Ẹ̀yin àwọn Ọlọ́run o. Ẹ ti fẹ́ sọ ikú bí káwọn èèyàn máa ṣe bá dàbí láì táwọn kú. Àwọn òṣèlú kú. Insha Allah. Bàbá yìí. Bàbá wa ṣe fún ìdílù. Àjàdídélù ó là ní kú bẹ́ẹ̀. Àní kú bẹ́ẹ̀. Wàhálà yìí pọ̀ àní kú bẹ́ẹ̀ pẹ̀lú òkú Ọlọ́run. Ó gbẹ̀ yín náà ní sẹ́ẹ̀tì ẹ̀ fún wa. Bàbá àwọn tí àwọn èèyàn gbàgbọ́ pé bí ẹ bí àwọn máa ti ń ṣèjọba àfi káwọn òkè àfi kẹ́ ẹ kún kó dàbí máa ń yan aráàlú jẹ. Ìran wa ni ẹjọ́ ṣe ìran wa ni ẹjọ́ ṣe kí dàmú sì máa wà báyìí. Àfi kẹ́ ẹ ṣe kẹ́ ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run. Fọlá bẹ́ẹ̀ bá rà àfi ṣe ìṣẹ̀yẹ fún ẹ. Bàbá yìí Àtàwọn látòrí Ọbásanjọ́ títí tòní Ọbásanjọ́ Yar'Adua Goodluck Buhari ó ti wá dé rí èmi lọ́kàn. Látàrí Ọbásanjọ́ ẹnìkan ìdábàá pé pírẹ́sìdẹ̀ntì kan wà ní owó nù yín. Ẹnìkan ìdábàá pé pírẹ́sìdẹ̀ntì yìí nínú wọn ẹ̀fí síbi owó.
Gbogbo àwọn tó sì tán fi owó kọ́ wọn sí ibi owó Nàìjíríà tó kọ́kọ́ ní president. Ọ̀gbẹ́ ní kẹ́yìn wá ní tó fi lè ṣe dáadáa fún léde tí mo fi lè gbàgbé ìlú láyé ní president. Ọ̀pọ̀ bí ìyẹn lè ní láyé tó fi ṣe dáadáa fún léde jù. Oṣù mẹ́fà ní ìgbàlá lòun. Ọ̀gá iṣẹ́ rẹ̀ ayé sì gbà pé èèyàn ló ń kú. Ọba Sanwó jọ lọ́dún mẹ́jọ. Sẹ́yìn àgbàdo ló ti dábàá bẹ́ẹ̀ bọ́ba jọ sí owó. Owó òfin bàbá sí owó lè ṣe. Owó tó kéré láti dà owó ńlá. Ẹ dàpọ̀ ẹ mẹ́jẹ ẹjẹ́ àbúrò ẹ mẹ́jẹ ẹ kọ́ máa yẹ kó kálukú wa. Ẹ dàpọ̀ mi kí n lọ ní wípé ẹ̀sìn rọrùn láti sìn. Ìwà dáadáa rọrùn láti wù. Àmọ́ àwọn tí ń ṣèjọba tiwa gbà wá jẹ́ wọ́n bà tiwa jẹ́. Wọ́n bà wá wọ́n kó bá wa bá. Ẹni tó rí bí wa tó náà bá ya wèrè bí wa fẹ́ sàwùjí. Ìgẹ̀ tí ń rí ìgẹ̀ tí ń rí ní lọ fẹ́ ọmọ lọ́wọ́ àmọ́ sọ pé ọlọ́run jọmọ yìí ní wo wà éèkì lọ́mọ wa kọ̀ wá lọ́dọ̀ tí wọ́n ní àbọ̀wò wọn nẹ́kù. Ló fún wa máa jalè. Ọ̀nà àti jẹ́ rọrùn ọ̀nà àti mú rọrùn fún wọn. Ètò àbò ń bẹ fún wọn tó rọrùn. Láwọn àdúgbò kan lánàá nísìnyí àbá wọn ni alájẹ mọ́gbà kí ní kọjá o àwọn kọ́ọ̀tì ń pààyàn alájẹ mọ́gbà kí ní kọjá o àwọn kọ́ọ̀tì ń pààyàn. Àbúrò ògbóló ni wa dánadáná ní ẹnu ogbó. Kọ́ọ̀tù lẹ́nu ń gbòòrò. Àwọn àwọn àgbẹ̀ àwọn aróko oníjọ́hún àtàwọn Fúlàní wọ́n mọ̀ pé báwọn bá ti kọjá àgbòrò táwọn èèyàn lè lu àwọn ìfọ̀kànbalẹ̀ wà. Kò ní sẹ́rù mọ́ ẹ̀rú wa ní ogun kiri ní ìsìn. Ọlọ́mọdé ara rẹ̀ o. Àmín. Mọ̀jọ́ rẹ̀ wá o. Àmín. Àṣàbí dáadáa. Mọ̀jọ́ rẹ̀ yàn fún wa o. Àmín. Mọ̀jọ́ aṣáìsàn o. Àmín. Mọ̀jọ́ mọ̀wọ́ ṣáìsàn o. Àmín. Ṣàmì dáadáa. Àmín.